Yeah, ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọomíyalé lèmi ń jẹ́, ọmọ alémi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, léyìí tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa. Mo kẹ́yìn ulamahu warasatul anbiyahi, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́, mọ̀kádàm sheik àfa àkọ́mọ níkéwà àfa àkọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírùbọmi kérúbùrà sẹ́rẹ̀fù celestial, pẹ̀lú gbogbo mùsùlùmí, gbogbo kìrìsìtẹ́nì pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín o àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, a ní ṣe ewé já, ẹ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nà, wọ́n ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀, torí ẹ̀yin làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfúfú gbòò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọjájáde second Ọọ̀ni Ilé Ifẹ̀ àrólé Oòduà. Mo kí yín o, mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé, bàbá kábíyèsí, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tánú ò gbọdọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde, ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, àrámọ̀kà tí dótòjò tẹ̀rùn. Kábíyèsí ikú bàbá yèyé, mo kí yín o, mo kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá mo kí yín o, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ́ kó kánrin kése, kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má dàrú, kílẹ̀ Yorùbá kó má dàrú. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Babájídé Sanwó-Olú, pẹ̀lú gọ́vnà Adémọ́lá Adélékè. Mo kí yín o. Mo wá kí bàbá mi Professor Bánjí Akíntóyè Alana fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mo kí yín, k'Olódùmarè kó túbọ̀ jẹ́ ká tó rọrùn yín sásọpẹ́, kẹ́ ẹ túbọ̀ fọwọ́ páwú, kẹ́ ẹ fèrègì jóbì. Mo wá kí èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá Àdìsá ọmọ Adéẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ́rẹ̀ ilé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Ìgbòho mọ̀rẹ́, ọmọ alágbàdo òde, ọmọ ládéládé ládé, Aláàfin Ọ̀ládé, adéorí aládé kan lágbà fáláàfin. Ìgbòho ṣà, bàbá mo kí yín o. Ó ń sọmọ olóko bẹ́ẹ̀ ni àní símọ́ ìyá rẹ̀ láéláé. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ṣó ṣeé ṣe? Ǹjẹ́ ìjọba
lábẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ wọ́n lè mọ́lóyè Sunday Igboho ṣàbí gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń pè fún wípé kán mọ́lóyè Sunday Igboho ṣà àwọn wo ló ń pè fún olóyè Sunday Igboho ṣà dáhùn ẹ gbọ́ ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ó ga ẹ fẹ́ má dìsá ọ máa di ẹ mọ́ bí èèyàn kọ́ lọ́lọ́run rè ọba tó dá wa ó mọ ìdí pàtàkì tó fi ṣẹ̀dá oníkálùkù ó sì mọ ń tá a wáyé wá ṣe gbogbo wa pátápátá là á sì padà jíyìn fún bá tó ní wá aládàáranjẹ ní wá gbogbo wa la sọ fọlódùmarè ẹran tó lódùmarè kó sí ìǹkíá wa báwo la ṣe dà wọ́n jẹ̀ sí. àmọ́ kó tó di pé màá sọ̀rọ̀ púpọ̀ jù pípè tá a pè pé ká gbé olóyè Sunday Igboho ṣàpé èéṣe pé Bọ́lá Ahmed Tinubu kò tí ń wòran jù lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣà pé kí lọ̀bọ fi sorí tí náà kí ò ṣe pé èéṣe olóyè Sunday Igboho ṣà ń yan fáńdá tí ń ṣe bí ọlọ́ba tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ò sì mú tí Nnamdi Kanu tí sì ń bẹ tí ń bẹ nínú àhámọ́ wọ́n ní kí lọ̀bọ fi sorí tí náà kí ò ṣe àmọ́ wọ́n ti wá gbàgbé pé ọ̀tọ̀ọ̀tọ̀ láyàn pín ọ̀tọ̀ọ̀tọ̀ ó ń láyàn pín orí tí Táyé mú wáyé Kọ́ńkáyìndé mú wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni bá ṣe jíṣẹ́ iṣẹ́ oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà tó lóyè Sunday Igboho ṣà gbà jíṣẹ́ nìkan ni Nnamdi Kanu gbà jíṣẹ́ olóyè Sunday Igboho ṣà jẹ́ iṣẹ́ tó lódùmarè rán wọn pẹ̀lú ọgbọ́n orí pẹ̀lú làákàyè láì sí ìtàjẹ̀sílẹ̀ ọmọ Yorùbá láì ta kàngbọ̀n pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bèlè tàsé wípé wọ́n wá rí ẹ̀sùn ìpànìyàn kàsólóyè Sunday Àdìsá ọmọ Adéẹmọ lẹ́sẹ̀ wọn ò sì fi ìṣẹ́jú kan kéde gbogbo ikọ̀ àbí Yorùbá Nation ní gẹ́gẹ́ bí agbésùmọ̀mí kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ bá wà wò dáadáa ẹ̀yin amọ̀kọmẹ́kọ ẹ̀yin ọ̀dẹ̀ aláìní làákàyè tẹ́ ń pè wípé ká gbé olóyè Sunday Igboho ṣà ṣé ìlànà kan náà ni wọ́n jọ rìn pẹ̀lú Nnamdi Kanu ni Nnamdi Kanu àti àwọn ikọ̀ tó gbé dání tí a ń pè fún ìdásílẹ̀ Biafra ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí ẹ kọ́kọ́ ṣèyún léní ẹlẹ́ẹ̀kejì ìpànìyàn ìtàjẹ̀sílẹ̀ ó wọ́pọ̀ ní ọ̀dọ̀ tiwọn lọ́hùn wọ́n pa ọmọ ológun wọ́n pa ọlọ́pàá wọ́n pa oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ agbèfọ́ba léyìí tírú rẹ̀ ò ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo bólóyè Sunday Igboho ṣà ṣe gbé campaign protest káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó kò sí ibì kankan tó ti wọ̀yá àjà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ìjọba ó ṣe nǹkan ní tùbínùbí lóòótọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ń kílèmù polóyè Sunday Igboho ṣàwòrán iléèwé àmọ́ jẹ́nbíọ́ léèrè bọ́ba lè rẹ́sì kọ́ dá lóhùn ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ ní BSc tẹ́ ẹ ní masters tẹ́ ẹ ní PhD èéṣe tẹ́ ẹ bọ́ ta gbàgbàgbà láti jà fún ìran Yorùbá
ó ṣe wá jẹ́ wípé ẹni tẹ́ ẹ pè ní kúrúǹtù, tẹ́ ẹ ní ò lè fìdí ìgò kan hó, tẹ́ ẹ ní ọ̀mọ̀ ìyàtọ̀ láàrin ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì, òun lolódùmarè wá lò tó fi jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó rí wípé ó tọ́ ó yẹ ká ṣe kí ni, ká kúrò lóko ẹrú tá a wà. Pímáa pè fún mímú olóyè Sunday Igboho ṣàbí ìgbà téèyàn ń yágbàdo sẹ́yìn igbá ni. Torí pé olóyè Sunday Igboho ṣàòfin ibì kankan ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà látún hùwà kò tọ́ nípa ṣíṣe kíni, nípa dídigunlé lu ilé olóyè Sunday Igboho ṣà, ìyẹn ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021, léyìí tó sì fa lọ́bọ́lọ́bọ́ tó mú ẹ̀mí èèyàn méjì lọ, tó sì mú kí èèyàn 13 kan di èrò Àbújá fún oṣù díẹ̀ àti ọjọ́ díẹ̀. Àmọ́ kọ́rọ̀ mi lè yé yín, ẹ jẹ́ ń kà á kẹ́ ẹ sì gbọ́ ẹni tó ń pè fún ìpè wípé ìjọba Tinubu ti ń wòran jù lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣà, wípé àwọn rí i pé Tinubu ń ṣèjọba ẹlẹ́yàmẹ̀yà, pé Tinubu fì sílẹ̀ Yorùbá. Ìyẹn ọ̀kan wá o, ìntàwá fẹ́ ní òmìnira ìran Yorùbá. Màá wá kà á sí yín létí. Ẹ máa gbọ́. If Igboho could walk, if Igboho could walk freely, if Igboho could walk free, why Kanu is kept in detention? What message does that send? Najatu olóṣọ bẹ́ẹ̀. Ta ni Najatu? Ẹ gbọ́, ẹ̀yin ọmọ Yorùbá kẹ́lẹ́ bá wọ́n ní báàfù èpè kẹ́ ẹ bá ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí. Bó ṣe kọ́ rèé. Hajiya Najatu Muhammad, a former director in President Bola Ahmed Tinubu's Presidential Campaign Council and a former member of the Police Service Commission, reportedly alleged that President Tinubu has sidelined the North in favor of running an administration largely centered around the Southwest. According to a report, she made this claim while speaking on the program, which is hosted by Hadiza Malumfashi in Abuja. Najatu, who currently chairs the Northern Star Foundation, a non-governmental organization dedicated to empowering youth in northern Nigeria, was said to have explained that she accepted her role in the campaign not out of genuine political conviction, but due to repeated pleas that were made to her. Najatu Muhammad was reported to have alleged that President Tinubu's approach to governance at the federal level closely resembled the way he had maintained political dominance over Lagos State since 1999. She was said to have argued that despite leaving office as a governor, Tinubu had continued to exert significant influence over the state political structure. In addition, she reported to have raised concern over what she described as a disparity in the federal government's treatment of separatist figures, questioning why there had been silence
regarding the secessionist activities of Sunday Igboho. Ṣé dé àárín yẹn? Secessionist activities of Sunday Igboho while Nnamdi Kanu remained in prolonged detention. She said, if Igboho could walk free while Kanu is kept in detention, what message does that send? Najatu warned that the country foundation was being eroded under Tinubu's watch, urging citizens to demand more inclusive and visionary leadership. Governance should be about the welfare and security of all Nigerians, not a few, sadly. That is not a few, sadly. That is not what we are saying today, she said. Ṣé kí n tún Yorùbá àbí mánéèjì rẹ̀ bí n ṣe gbé ìbòhùn ká mọ́sáká bí mo ṣe rí ká mánéèjì ẹ̀ ká fomi lò bẹ́ẹ̀ àbí kí n tú ní Yorùbá díẹ̀. Tóbìnrin náà dáradára wọ̀nyí, tóbìnrin náà dáradára Najatu Muhammadu yìí, tí ń gbìyànjú láti sọ ni wípé tí olóyè Sunday Igboho Òòṣà bá ní orí ọ̀fẹ́ láti máa rìn yan fanda, kí ló dé tí Tinubu sì jẹ́ kí Nnamdi Kanu kó máa wà nínú àhámọ́? Ó wá dáhùn, ó ní wípé ìjọba ẹlẹ́yàmẹ̀yà ni Tinubu ń ṣe, pé Tinubu ti gbé gbogbo agbára lọ sí ilẹ̀ Yorùbá tí sì ń fìyà jẹ àwọn ará Òkè Ọya. Ó ní pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀, pẹ̀lú gbogbo ìwà pé a ṣàpín ni a nílò orílẹ̀-èdè tí a tó lóye Sunday Igboho Òòṣà tó ṣe tó gbé dání. Ó ní Tinubu sì fọwọ́ lẹ́rán, wọn à ṣe nǹkan kan lórí ẹ̀. Pé ṣé Tinubu fẹ́ sọ fáwọn wípé gbogbo ìwà tó lóye Sunday Igboho Òòṣà hù láti fẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà, láti sọ wípé kí Yorùbá ó dá dúró ká kúrò lóko ẹrú, pé ṣé Tinubu àmọ́ ń pa ẹ̀ ni? Wípé fún ìdí èyí Tinubu o kò ṣe ń tọ́tí àwọn lọ́rùn o, inú sì ń bí àwọn. Wípé kì í ṣe tinútinú náà lòun kulẹ̀ fi sọ pé òun fẹ́ wà lára àwọn ikọ̀ tí ó polongo ìbò fún Bọ́lá Ahmed Tinubu, bí ó ṣe wípé torí ọ̀pọ̀ ẹ̀bẹ̀ tán bẹ òun, àmọ́ ní tóun rò òun tóun lérò òun ò rí o. Ní tó lérò ni pé kí Tinubu ó débẹ̀ kó mọ́ lóye Sunday Igboho Òòṣà dígá kó tì sínú àhámọ́. Kẹ́yìn ká Fúlàní amọ̀lẹ́bí rẹ̀ wọ́n lè ráyè wọlé Yorùbá dáadáa, ká wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ wa lápẹ́ ìntòrónú. Àmọ́ bẹ́ẹ̀ kọ́, bí èèyàn kọ́ lolódùmarè rí. Olóyè Sunday Igboho Òòṣà dáhùn o. Ẹ ti mọ̀, wọ́n àgbẹ́nu Àdìsá Fálágbàfọ̀, wọ́n àgbé Fálágbàfọ̀, ó sì dá lóhùn. Kí lolóyè Sunday Igboho Òòṣà wí? Ẹ gbọ́. Àmọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, àwọn nìkan kọ́ o, ojú làámú tó. Ṣé ẹ ti rí pé a ti rí nǹkan tí ń dùn àwọn ará bíi báyìí? Ìdààmú fìtínà ó ti bá wọn lórí wípé àwọn ọ̀ráyè kó ìran Yorùbá lẹ́rú mọ́. Bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀, òmìnira ìran Yorùbá yóò wáyé. Yorùbá ó gbòmìnira. Ojú ló kán ọmọdé tó lọ rèé yí irun padà sí funfun, kò sígbà tí wò ní padà bò ó. Ojú ní kẹ́yìn olórí burúkú wọ̀nyí tá ń ṣe pálapàla, kò sígbà tí ìran Yorùbá ò ní dá dúró.
And I'm telling you this. Olóyè Sunday Igboho shut down. Wọ́n ní, stop dragging my name into your rants. Sunday Igboho slam Najatu Muhammad. Yoruba Nation activist Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has strongly refuted claims by Najatu Muhammad, a former director in President Bola Tinubu's Presidential Campaign Council, that he currently enjoys unrestricted freedom. In a statement released on Wednesday, Igboho clarified that he is still on the Nigeria government wanted list and is therefore barred from entering the country. He emphasized that he only traveled using his German passport to other countries in Europe and beyond, but not to Nigeria. His reaction follows recent comments by Najatu Muhammad, who alleged that Igboho now moves freely despite being a fugitive. Despite being a fugitive. Dismissing her claims as baseless and biased, Igboho criticized her for spreading misinformation. I am still declared wanted by Nigerian security agencies, a status that has not changed under the current administration. I cannot return to Nigeria due to the existing arrests order issued during the despotic rule of former President Muhammadu Buhari, who left behind a broken economy. Olóyè Sunday Igboho wọ́n sọ bẹ́ẹ̀. While I was declared wanted, Igboho explained that his troubles began under the Buhari administration when he openly challenged the federal government over the killings of farmers in the southwest by violent herdsmen. He recalled how security forces raided his Ibadan home in 2021 in what he described as a failed attempt to assassinate him. My only offense was speaking out against the relentless killing, maiming, and sexual abuse of Southwest farmers by criminal elders during Buhari's repressive rule. On July 1, 2021, heavily armed DSX and Nigeria Army operatives stormed my residence with the aim of either arresting or killing me. That brutal assault left 2 of my aides dead and 13 others arrested. He further lamented that since independence, only 2 Yoruba individuals, former President Olusegun Obasanjo and current President Bola Ahmed Tinubu, have governed the country. Najatu's silence under Buhari is telling. Igboho also accused Najatu Muhammad of hypocrisy, questioning her silence during the Buhari years when terrorists and herdsmen attacked communities in both the north and the southwest. Where was Najatu when Boko Haram and Fulani herdsmen were unleashing terrors across the country during Buhari's regime? Islamic cleric Abubakar Gumi brokered deals between the government and the terrorist group, pocketing millions of dollars, Igboho said. Now that Tinubu's administration is taking direct action
against insurgents. She suddenly found her voice. Her latest claims are nothing but cheap propaganda. She should leave me out of her political rants. Olóyè Sunday Igboho Oòṣà ló sọ bẹ́ẹ̀. Níwọ̀n àbá Yorùbá tí mo gbọ́ ẹ̀jẹ̀ ń tú. Stop dragging my name into your rants. Olóyè Sunday Igboho Oòṣà kìlọ̀ fún Najatu Muhammed pé yéé pe orúkọ mi sí rádaràdà àdánwò tó bá ọ. Chief Sunday Adéyẹmọ Igboho Oòṣà, popularly known as Igboho, ẹ má jẹ́ ń kà mọ́. Olóyè Sunday Igboho Oòṣà ní àkọ́kọ́ àwọn fẹ́ kí Najatu Muhammadu àbí kí lọ́lọ́hún jẹ́ kó mọ̀ wípé àwọn sì wà wanted o. Wanted tí bàbá rẹ̀ àbí sẹ́gbọ́n rẹ̀ àbọ̀ǹkù rẹ̀ Buhari nígbà wọn fi ń ṣèjọba yánmọyànmọ tọ́hán sì pè wípé ó tó gẹ́ ẹ lè máa pa ìran mi kẹ́ ẹ máa fipá bá wọn lò pọ̀ kẹ́ ẹ máa ṣe gbogbo ọ̀nà kò tọ́ pẹ̀lú wọn pé táwọn olóyè Sunday Igboho Oòṣà táwọn jáde láti jẹ́ kí gbogbo ayé ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀. Olóyè Sunday Igboho Oòṣà ní wanted ìkéde pé à ń wá o afẹ́fikẹ́lẹ́ òfin gbé ọ tí wọ́n kéde ńgbà náà lé àwọn lórí lábẹ́ Buhari. Olóyè Sunday Igboho Oòṣà ní kò tí ì kúrò ń bẹ̀ o wípé ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò tí ì mú kúò wípé kí wá ló dé tí ìwọ rádaràdà Najatu yìí tó fi wá jáde tó ń parọ́ ojúkorojú mọ́ àwọn. Olóyè Sunday Igboho Oòṣà ní pé táwọn bá fẹ́ travel àwọn máa ń lo ìwé ìrìnnà torílẹ̀-èdè Jámánì ni làwọn fi máa ń káàkiri àwọn ìlú yòókù ní àgbáyé léyìí tí ò sì fún àwọn lóore ọ̀fẹ́. Àwọn ò kí ń lò wọ Nàìjíríà, àwọn ò wá Nàìjíríà torí pé kíni wọ́n ti fi kélé òfin wọ́n ti fi sí àwọn mọ́ta. Olóyè Sunday Igboho Oòṣà wọ́n wá ní àwọn bí Najatu léèrè wípé nígbà tí Buhari ń ṣèjọba tí àwọn Fúlàní àwọn Boko Haram wọ̀nyí tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gígùn tí wọ́n ń fi pá bá àwọn ìyá wa lájọṣepọ̀ tí wọ́n ń gba ransom tá ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ wọn nílẹ̀ Yorùbá àti àwọn ibìkan tó ní ṣe lórílẹ̀‐èdè wọn wípé kí ló dé bo ni Najatu wà nígbà náà tí ò ké gbàjarè lé Buhari lórí pé ó ti wá já pé nísìn ní wọ́n ń wá àtàmọ́ nígbà tó rí wípé ní tí ń bẹ ńlẹ̀ kò fẹ́ fún àwọn ọmọ. Olóyè Sunday Igboho Oòṣà ní ẹ bá ń bi léèrè kí ló dé tí ò sọ̀rọ̀ nígbà yẹn. Olóyè Sunday Igboho Oòṣà tó wá ní pé tí Najatu bí làákàyè rẹ̀ bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ tí ọpọlọ rẹ̀ wà bó ṣe yẹ kó wà wípé yóò rí wípé tí àwọn ń pè fún kì í ṣe nǹkan tó lè òmìnira ìran Yorùbá làwọn ń pè fún léyìí tó sì fa ìdí tí ìjọba àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú àwọn ọmọ ológun tí ẹ fi dìgbò lu ilé àwọn ní July 4th 2021 léyìí tó mú ẹ̀mí èèyàn méjì tí èèyàn 13 tí ẹ̀mí wà nínú wọn tó di èrò Àbújá. Olóyè Sunday Igboho Oòṣà ní káwọn fi yé Najatu o tí ọba mọ̀kọ́lọ́ rẹ̀ béèrè lọ́wọ́ àwọn àràbátan rẹ̀ wípé wíwá tí wọ́n wá ilé àwọn ní ọjọ́ náà wọ́n wá láti wá mú àwọn láti wá kó àwọn ní ìpápámọ́ra láti àrẹ́sì àwọn tàbí láti gba ẹ̀mí àwọn ní ìfọ́náfọ́nsú ni àmọ́ Olódùmarè kò fún wọn ṣe ẹ̀mí èèyàn méjì míì ìlàngbà wọ́n sì kó àwọn èèyàn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn tí ẹ kó wọn rèlú Àbújá. Olóyè Sunday Igboho Oòṣà wọ́n ní wípé ara àwọn ìjà táwọn ń jà ní wípé láti ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ pè ní kí tẹ́ ti gba òmìnira ní 1960
wípé ọmọ Yorùbá méjì péré inú tí ì ṣe ààrẹ lẹ́yìn tí ń ṣe bàbá wa Ọbásanjọ́ pẹ̀lú ààrẹ tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí Bọ́lá Ahmed Tinubu pé lára káwọn ń jà fún gbà yẹn nìyẹn pé èéṣe ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ tẹ́ wá mú àwọn tẹ́ ní wọ́n lọ rí pa àwọn mọ́lé. Olóyè Sunday Igboho ní ìwọ Nàìjátù o èéṣe nígbà tí ò sí pínre láàrin ìka ò gbọ́dọ̀ jù kàn tí ò sí ńgbà náà kí ló dé tí Nàìjátù tí ò sọ̀rọ̀. Olóyè Sunday Igboho wá ní pé àwọn ń sọ authoritatively àwọn sì ń fọwọ́ ẹ̀ sọ̀yà wípé alábòsí ayé ọ̀run ní Nàìjátù pé tí èyí bá ṣalábòsí ni ọ̀dákẹ́ ọ̀sọ̀rọ̀ Fúlàní ń pa kúkúrú wọ́n ń pa gígùn ọ̀sọ̀rọ̀ ńgbà náà torí wípé àràbàtàn rẹ Fúlàní ẹgbẹ́ rẹ tí í ṣe Buhari ìní ìṣèjọba ńgbà náà ọ̀dákẹ́ ọ̀sọ̀rọ̀. Olóyè Sunday Igboho ṣàwá ní pé kojú àwọn lójú pé bọ́mọ ọ̀bájọ́ ṣòkòtò yọjọ́ kíjìpá ńlọrọ̀ Nàìjátù o bàbá wọn Buhari lọ́jọ́ pé bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ni kò ní máa bá wọn sọ òṣì ọ̀rọ̀ ránran. Olóyè Sunday Igboho ṣà wọ́n ní wípé ní ìgbà tí Gumi ti ń káàkiri tí ń lọ rèé dúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé tí ń gba millions of dollars lọ́wọ́ ìjọba àpapọ̀ tí ń kó sí àpò ara rẹ̀ all in the name wípé òun ó bá wọn mọ bí wọn ó ṣe bá wọn gba àwọn tán bá jí gbé òun ó bá wọn gbà wọn jáde. Olóyè Sunday Igboho ṣá ní pé kí ni Nàìjátù kí ló dé tí ọ̀sọ̀rọ̀ ń dà náà tó dákẹ́ bí omi adágún. Olóyè Sunday Igboho ṣá wá ní pé àwọn mọ̀ pé tí ń dùn wọ́n ní ìsìn ni wípé ààyè wípé Nàìjátù ò ráàyè kó sí Tinubu lọ́pọlọ kọ́ wá máa sọ wípé ẹ̀mọ tí ó ṣẹlẹ̀ ẹjẹ́ lọ rèé báyé bá wọn ká ní wọn máa jà mọ́ ká ní kinní kan wọ́n láwọn mọ̀ pé ní ń dùn wọ́n. Olóyè Sunday Igboho ṣá wá ní àwọn ò ní yé jà fúnra Yorùbá àwọn ò sì ní dẹ̀yìn lórí pé ìran Yorùbá gbọ́dọ̀ gbòmìnira. Olóyè Sunday Igboho ṣá tó wá dà wọ́n ní rálì wa ń bọ̀ lọ́nà tí ó milẹ̀ tìtìtìtì á milẹ̀ tìtìtì rálì ó ń bọ̀ tá a sì nígbàgbọ́ wípé èso rere ni yóò so. Torí náà nǹkan Nàìjátù lọ́rẹ̀ẹ́ jókòó jẹ́ kọ́ má bàa forí komi àlìsì torí pé kí ni eléri ibú tààrà ìnìyín bẹ́sẹ̀ bá ń jẹ légbò àwọn èèyàn rí bẹ́lẹ́gbò bá wá bẹ̀rẹ̀ sí ní jẹ sísí ariwo á wá ta. Olóyè Sunday Igboho ṣá ní òun Àdìsá máa dé ẹmọ o òun nígbàgbọ́ wípé òun ó gba òmìnira láti padà sílẹ̀ bàbá òun láìpẹ́ láì jìnnà torí pé kí ni ìjọba àná lábẹ́ Buhari wọ́n sì kéde àwọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá tí ìjọba yìí ti ń bẹ lóde lónìí tí ò sì tí yí padà àbáwọn nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà ìran Yorùbá gbòmìnira. Ǹjẹ́ ọ̀rọ̀ tólóyè Sunday Igboho Àdìsá ọmọ Adéyẹmọ akùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ǹjẹ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn. mo wá rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo rọ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìbí wípé ẹ jẹ́ gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ ká dẹ̀ pè fún òmìnira olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ẹ rí wípé Operation Foluma tí àwọn Àgbẹ̀kọ̀yà wa yìí tí wọ́n gbé tí a ń ṣe yìí ń sèso rere torí pé kí ni ìwà àbàjẹ́ ti dínkù
àwọn Fúlàní ajínigbé wọ̀nyí, àwọn alọ́kólóńkígbe ọ̀bálẹ́jẹ́ bọ̀nàjẹ́ afipábánilòpọ̀ wọ̀nyí, jìnnìjìnnì ti bá wọn, àwọn náà sì ti ń sá kíjokíjo torí wípé kí ni bí àlè bàbá ẹni bá jù ìyá ẹni lọ, kí lọ́lá pé a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tó fira wọn jìn tí ẹ ń ṣiṣẹ́ takuntakun. Àná tí í ṣe ọjọ́ Jímọ̀, ọwọ́ tó bá àwọn kan, àmọ́ a dúpẹ́ wọ́n ń gbìyànjú láti kó ara wọn wọlé sílẹ̀ Yorùbá. Ọwọ́ wa bà wọ́n ní inú igbó kan tí ní dákọ, àmọ́ mọ́tò tí wọ́n fi já wọn lẹ̀ ó jẹ́ lára àwọn mọ́tò Dangote tí wọ́n fi máa ń kó sìmẹ́ǹtì. Ibi tí wọ́n já wọn sí nínú igbó, tí wọ́n ti ń wọ inú igbó lọ wípé ká lọ rèé pàtó bà síbẹ̀, kàn máa gbé bẹ̀, kàn bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́. Àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí wọ́n ká wọn má bùbá wọn, àìrájẹkù orò, wọ́n sì ti fà wọ́n léjọba lọ. Ìjọba o, ẹ máa kó nǹkan yín lọ o, torí àwa àìsọ̀daràn àìrájẹkù orò. Tìran Yorùbá ni pé ẹ sáfi orílẹ̀-èdè Yorùbá lẹ̀, ẹ fi Yorùbá nation lẹ̀. Ẹ fi kíni? Ẹ fi Yorùbá nation ẹ fi sílẹ̀. A fẹ́ rí yín mọ́. Àwọn kan náà kó màálù tó pọ̀ bíbà láwọn agbègbè kan lọ́nà Ìṣẹ́yìn. Kété tẹ́ bá ti kọjá Ìjàyè, adúpẹ́ lọ́wọ́ àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí fún iṣẹ́ tó ń ṣe láàrin ọjọ́ 4 sẹ́yìn. Mo ṣe dàkánsátà bíbò náà ṣe máa ń pè, mo gbóṣùbà fún yín. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. Àyè rájẹkù orò, wọn láwọn ọ̀fẹ́ wàhálà, bí wọ́n ṣe ń mú wọn báyìí, wọ́n yà ń fà wọ́n lé ọlọ́pàá lọ pé ẹ máa mú wọn làkàtà yín lọ́hùn. Àjẹkù orò ọ̀dá kéèyàn máa rí. Mo wá ń bẹ̀ yín ìyá mi, bàbá mi, mo ń bẹ̀ yín ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin tó lódùmarè tó ṣẹ́gi ọlà fún. Mo mọ̀ pé yín kan wà tí ọ̀rọ̀ ìran Yorùbá tó ká lára. We are trying to prepare a ground, whereas pé tẹ́ ẹ bá wálé látòkè òkun, yálà wàá ṣe léyá tí ń bọ̀ lọ́nà yìí, ọkàn yín ò lè balẹ̀. Ẹ ní bẹ̀rù pé tẹ́ ẹ bá wà lópòópónà wọn ó jí yín gbé, àbí tẹ́ ẹ bá wà nínú ilé yín wọ́n kà yín mọ́lé. Àwọn ibi tá a rí wípé jẹ́ ibi tí a fi tá Fúlàní wọ̀nyí, ẹ má tiẹ̀ jẹ́ wọn sọ, ibi táwọn Haúsá fi ṣe bùgbé bíi Akínyẹlé, Mọ́níyà, gbogbo àwọn bí wọ̀nyí, ìlà wa náà ti fi ojú wa sí lára. Là ń wò fínífíní. Ẹ má jẹ́ explain details àwọn nǹkan kan tó ń lọ underground tó jẹ́ security measure tí àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí tó ń ṣe, torí pé àwa náà ti go technology. Olódùmarè yóò máa tì wọ́n lẹ́yìn ni, kò ní tì wọ́n lójú. Mo kí bàbá mi akékaka, ó kẹ̀ kí Àdìsá ọmọ Adéyẹmọ pé ọkùnrin ni Sunday Igboho. Kò fi wálẹ̀ fún ìṣẹ́jú kan. He keep on making calls, supporting all through. Ẹ̀yin kan wà pera yín ní kinní kan, àárín yín kẹjà fúnra Yorùbá. Ọlọ́run ó ṣèdájọ́ fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá.
mo wá ń rọ̀ yín mo ń bẹ̀ yín mo fọlọ́dùmarè mo fọlálẹ̀ Oòduà mo fi bẹ̀ yín ẹ bá wa kún wọn lọ́wọ́ ẹ rí i pé mo sá ń tẹnu mọ́ bí ẹ kún wọn lọ́wọ́ ẹ kún wọn lọ́wọ́ bí oúnjẹ kọ́ bí pé wọ́n jẹ gàrí wọ́n jẹ ìrẹsì kọ́ àmọ́ àwọn nǹkan kan wà tí ò tí ì sí in place tán nílò ẹ dákun owó ní ń jẹ kì í jàgbàdo 09036371643 09036371643 ẹ dákun ẹ bá wa kún wọn lọ́wọ́ lábẹ́ bó ti léwu kó kéré mọ́ tó bá ṣe pé lóòótọ́ security ìran Yorùbá jẹ yín lógún afẹ́ni tó bá jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá ní olóhùn òrí yàtọ̀ afẹ́ni tó bá jẹ́ ọ̀tá Yorùbá ló kù tí èbá ṣe pé torí ipá ti sọ pé ní tó bá ti ní ṣe pẹ̀lú fídíò kan káńsù ẹ̀ torí fídíò ṣíṣe ń kó bá wa ẹ bá máa rí ọ̀bítíbitì nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ dákun ẹ kún wọn lọ́wọ́ lọ́nà tẹ́ ẹ bá lè gbà kún wọn lọ́wọ́ 09036371643 èmi náà tí mo sì ń sọ̀rọ̀ ẹ dákun iléyá ní ń bọ̀ yìí mo ṣe ń sọ̀rọ̀ yìí dátà tí mò ń lò ọlọ́ọ̀lọ́mọ yìí ẹni kó ti tó bí ọjọ́ bíi mẹ́ta tí mo ti sọ̀rọ̀ ó ti fẹ́ gbẹ̀mí mi a ronú pa mu gàrí a tó ronú pé a tó ra dátà kólódùmarè sátètè gbòmìnira fúnran Yorùbá ẹ jọ̀ọ́ ẹ máa kún èmi náà lọ́wọ́ èmi náà ṣe léyá mo ní mọ̀lẹ́bí ẹ̀yin náà mò ń wò lójú wọn lẹ́lòmíì tí mò ń jẹ́ kọjá yín 9036371643 opay 9036371643 bí ọjọ́ bíi méjì sẹ́yìn mo fi Ọlọ́run tó ní mi búra olóyè Sunday Igboho ṣàlọ́ sẹ́ndì owó sí mi Ọlọ́run tó lẹ́mí mi gbọ́ olóyè Sunday Igboho ṣà àwọn lọ́n sẹ́ndì owó sí mi bàbá mi kan náà bomi lówó gbogbo ẹ̀yin tẹ́ ń ran àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí lọ́wọ́ ó kéré ó tóbi ìdààmú Ọlọ́run ní jọ́ kàn yín ẹ túbọ̀ máa bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ dákun 09036371643 Yorùbá nation no going back ẹ gbọ́ rally ń bọ̀ mega rally tí ó milẹ̀ tìtìtìtìtìtì ẹni tí ó rẹkùn àtẹni tí ó tẹkùn òkèrè wọn ò ti máa wora wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pé bíríkété tẹ́ ń pé bíríkòtò lórí pé kọ́ má ṣeé ṣe ẹ ń pẹ́ra yín ni eléyìí ti ṣeé ṣe eléyìí ti ṣe kí ni ó ti ṣeé ṣe agbára lọ́wọ́ Ọlọ́run 09036371643 mo kí gbogbo ọmọ Yorùbá o gbogbo ọmọ Yorùbá ní Kwara gbogbo ọmọ Yorùbá ní Kogi àánú ọmọ Yorùbá Kwara tiẹ̀ ń ṣe mí wọ́n dojú lé Kwara àmọ́ mo ní káwọn èèyàn ó pè mí láti Kwara ìwọ tó bá mọ̀ pa kíkanjú nìyí kí ló kọ èèyàn mi ti ń bẹ ń bẹ yìí ná ti ń bẹ ń Kwara àlùkà mi ń gbúrò àlùkà tí n bá rí àlùkà kẹ́kọ̀ọ́ ọmọ ogun jọ ń bẹ̀ yẹn ká sì bẹ̀rẹ̀ ìsọpọ̀ ọmọ ogun bá ń wo àwọn ọdẹ àǹkó gẹ́gẹ́ báwọn eléyìí àwọn Àgbẹ̀kọ̀yà yìí ṣe ń ṣe ká sọlisíìtì fún wọn ká náà máa bẹ̀rẹ̀ sí ní fi wọn lápẹ́ ká máa lé wọn dànù ká má rájẹ kú orò mọ́ ẹ dákun bá a ṣe fẹ́ nìyẹn mo fọlọ́dùmarè bẹ̀yìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀ àwọn èèyàn dẹ̀ pè mí pé lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà kí n sọ̀rọ̀ lórí ẹ̀ èmi ọ̀lọ́rọ̀ kẹsànsán tí ń sọ o because mo rí gẹ́gẹ́ bí distraction bí ìgbà tí èdè kan wà tí ń ṣẹlẹ̀ ẹ̀kẹ́sà wà tí ń tapo léran Yorùbá lórí pé kí nǹkan sá máa dàrú
kẹ́ máa distract wa ká fẹ́ máa lọ báyìí ká máa lọ straight báyìí kẹ́ gbé nǹkan kan wá ká tó máa yàbá ńlẹ̀ mí kakún. àwọn alákàn ń palá lẹ́nu là ń palá ń tíá ẹni jura wọn lọ́mọra wọn. kí á tèmi tí wọ́n máa bá wọn fa kẹ́yọ̀ ní lójú Aláàfin lójú àní ń tọ́ka èmi ní òmìnira àrùn Yorùbá. ẹ jẹ́ ń jáwọ́ lápọ̀ tí ọ̀yọ́ ká gbómi lákaná kí là ń bá ká ìgbà wo la dá sọtá àrílẹ̀ fi wọ́ ẹkún dídò eré ọmọdé ni jàre 09036 371643 ẹ pè mí mo fọlọ́dùmarè bẹ̀rẹ̀ ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mi kì í go offline torí pé ìṣẹ́jú náà la máa ń pè mí láti control room. Omíyalé atúnídìí nǹkan báyìí àtúnṣe gbá kan báyìí màá tún wo àwọn tí mo lè bá sọ̀rọ̀ tèmi náà máa ń ṣe nìyẹn. màá wo àwọn tí mo lè bá sọ̀rọ̀ bóyá fẹ́ ra ẹ̀kẹ́ni kankan ni màá wo àwọn tí mo lè pè kódò olóyè Sunday Igboho màá máa pe bàbá lóru Àdìsá ó ti ṣẹlẹ̀ tọ́ṣẹlẹ̀ rí wọ́n tún tọ́ wa sọ́nà. nígbà kan mi pẹ̀lú ọba kan jọba kan lọ bàbá wù wọn ká má ṣe ra wọn lọ́kàn kí ìran Yorùbá ká ti gbòmìnira lọ́kàn mi. ojú tẹ́ fi wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. ẹ̀yin ìyá bàbá mi ilé yá ẹ dákun. on the 6th June 6 ní ọjọ́ ìbí mi wọ́n ní June 7 onílé yá ẹ dákun ojú yín là ń wò ó. God bless you all. Yoruba nation, no going back.